Ẹ kú dédé àsìkò ìgbòho bí tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òjẹ́ jẹ́ kí a gbàdúrà bàbá wa olùfẹ́ wa wọn. Aṣẹ́yìn lọ́ba gbé yín ga fún àánú àtọ́jú eré ńlá láti àrígbà láti rí ọjọ́bọ̀ mìíràn nínú oṣù keje oṣù àṣepé. Ògo ni fún orúkọ mímọ́ yín nítorí ọlá, ìbùkún, àṣeyọrí, ìtẹ̀síwájú àti ìgbéga yóò bọ̀ wá sí ojú ọ̀nà wa ní orúkọ Jésù àti ọ̀rọ̀ tí a ò gbọ́ lẹ́ni yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristu Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ èní ọjọ́bọ̀ ọjọ́ kẹwàá oṣù keje. Àkòrí tí a ó gbéyàwó lẹ́ni sọ wípé yàgò fún wọ̀bìà. Yàgò fún wọ̀bìà. A mú ẹsẹ̀ àkọ́sórí wa nínú ìwé òwe orí ìkẹtàléníogún ẹsẹ̀ ìkọkànlélógún. Ìwé òwe orí ìkẹtàléníogún ẹsẹ̀ ìkọkànlélógún. Nítorí pé ọ̀mùtí àti ọ̀jẹun ni yóò di tálákà, ọ̀lẹ ni yóò sì fi àkísà bo ara rẹ̀. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Róòmù orí ìkẹfà ẹsẹ̀ ìkejìlá dé ìkẹrìnlá. Ìwé Róòmù orí ìkẹfà ẹsẹ̀ ìkejìlá títí dé ìkẹrìnlá. Nítorí náà ẹ má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó jọba nínú ara kíkú yín o, tí ẹ ó fi máa gbọ́ ti ìfẹ́kùfẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó má ṣe jọ̀wọ́ àwọn ẹ̀yà ara yín lọ́wọ́ fún ẹ̀ṣẹ̀ bí ohun èlò àìṣòdodo, ṣùgbọ́n ẹ jẹ́wọ́ ara yín kí ẹ jọ̀wọ́ ara yín lọ́wọ́ fún Ọlọ́run bí alààyè kúrò nínú òkú, àti àwọn ẹ̀yà ara yín bí ohun èlò òdodo fún Ọlọ́run. Nítorí ẹ̀ṣẹ̀ kì yóò ní ipa lórí yín o, nítorí ẹ̀yin kò sí lábẹ́ òfin bí kò ṣe lábẹ́ oore ọ̀fẹ́. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́bọ̀. Wọ̀bìà ni àwọn ènìyàn tó fẹ́ràn oúnjẹ tí wọ́n sì wà lábẹ́ ìmúnisìn jíjẹ oúnjẹ ju ara ẹni lọ, débi pé irú wọn máa ń di ìjẹ fún èṣù. Nínú ẹ̀sìn Kìrìsìtẹ́nì, ènìyàn lè jẹ́ ẹ̀dá ọmọ ogun fún Kristi lábẹ́ ìjẹ fún èṣù. Ẹran ara àti ẹ̀mí máa ń jà. Wọ́n máa ń ja ìjàkadì nígbà gbogbo. Ìwé Gàlátíà orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹtàdínlógún. Kìkì àwọn ọmọ ogun, àwọn tó ń gbé ayé ìkóra ẹni ní ìjánu ló lè borí. Nítorí náà, gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì, ó yẹ kí o máa wà ní ìmúrasílẹ̀ nípa ti ẹ̀mí. Tí o bá jẹ́ wọ̀bìà, ó ṣeé ṣe kí o jẹ́ òkú nípa ti ẹ̀mí, nítorí yóò nira fún ọ láti kó ara rẹ ní ìjánu láti gba àwẹ̀. Nínú Mátíù orí ìkẹfà ẹsẹ̀ ìkẹrìndínlógún, Jésù sọ pé nígbà tí ẹ̀yin bá gba àwẹ̀, ó sọ pé nígbà tí, kì í ṣe tí. Èyí ló ń tọ́ka sí pé gbogbo Kìrìsìtẹ́nì ni à ń retí kí ó gba àwẹ̀. Bákan náà, ìpele àṣẹ nínú ẹ̀mí kan wà tí ènìyàn kò lè dé nígbà tí kò bá gba àwẹ̀, ṣùgbọ́n ó lè débẹ̀ nígbà tí ó bá fi àwẹ̀ kún àdúrà rẹ̀. Ìwé Mátíù orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkẹrìnlá títí dé ẹsẹ̀ ìkọkànlélógún. Yàtọ̀ sí àwọn ewu wọ̀bìà nínú ẹ̀mí, àwọn wọ̀bìà tún máa ń fi ìlera ara wọn wéwu. Ìwé òwe orí ìkẹtàléníogún ẹsẹ̀ ìkejì ó sọ pé àwọn tí ikùn wọn tí ó bá ń darí wọn, kí wọ́n fi ọ̀bẹ sí ọrùn ara wọn, nítorí wọ́n gbìyànjú láti pa ara wọn ni. Ọlọ́run kò dá ara rẹ láti jẹ oúnjẹ àjẹjù. Kò yẹ kí o jẹun títí tí inú rẹ yóò fi kún àkúnjù. Oúnjẹ àjẹjù máa ń mú kí ó rẹ̀ ọ́, yóò sì fún àgọ́ ara rẹ níṣẹ́ àṣekún ní mímú kí oúnjẹ náà kí ó padà lára
àwọn ọdún sẹ́yìn, àwọn onímọ̀ sáyẹ́ǹsì kan ṣe iṣẹ́ àyẹ̀wò kan pẹ̀lú ìpín méjì àwọn èkútélé. Wọ́n fún àwọn ìpín àkọ́kọ́ ní oúnjẹ àjẹjù. Láìpẹ́, àwọn ìpín àkọ́kọ́ sanra gan-an. Wọ́n fún àwọn ìpín kejì ní déédéé oúnjẹ tí wọ́n nílò lẹ́yìn ìgbà díẹ̀. Wọ́n fún àwọn ìpín méjèèjì ní àrùn kan. Gbogbo àwọn èkúté tí wọ́n jẹun jù, gbogbo wọn ni wọ́n kú. Nígbà tí àwọn èkúté tí wọ́n jẹ́ ìpín kejì tí wọ́n jẹ oúnjẹ ní ìwọ̀nba tí ara wọn nílò, àwọn ní agbára sí i, wọn kò sì kú. Wọ́n ní agbára, wọ́n sì kojú àrùn náà. Nígbà tí o bá ti jẹun jù, o kò lè ní agbára tó. Ṣùgbọ́n nígbà tí o bá jẹun ní ìwọ̀ntúnwọ̀nsì àti ní ọ̀nà tó tọ́ dáradára, ìwọ yóò ní agbára. Àwọn Kìrìsìtẹ́nì tó bá fẹ́ mú àyànmọ́ ṣẹ, wọ́n ní àkókò tí wọ́n máa ń jẹun lójoojúmọ́. Pẹ̀lú ọjọ́ orí mi yìí, mo sì ń gbàdúrà o, mo sì ń gbààwẹ̀ nítorí mo fẹ́ parí rẹ̀ dáradára. Ní 1984, mo wà lórí àwẹ̀ 40 ọjọ́. Mo dùbúlẹ̀ lórí ẹní àdúrà mi. Nígbà tí ẹnìkan wọlé tí ó rí mi, ó béèrè, "Kí ni o tún ń wá láyé yìí tí ó mú kí o máa gbààwẹ̀ tó báyìí?" Ìyẹn ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn. Wo ibi tí mo dé láti ìgbà yẹn báyìí o. Olùfẹ́, bí o bá ti jọ̀wọ́ ayé rẹ fún Kristi, ní ìdánilójú pé Ọlọ́run fẹ́ kí o gbé ìgbé ayé tó ní ipa, tó sì ṣe pé ọmọ ogun fún Kristi ló jẹ́ o. Tí ó bá sì ṣe wípé ọmọ ogun fún Kristi ni o jẹ́, nítorí náà o gbọ́dọ̀ ní ìkóra ẹni ní ìjánu pẹ̀lú ohun gbogbo. Ìwé Kọ́ríńtì kìíní orí 9 ẹsẹ̀ 25. Láti gbádùn ayé yìí, o kò lè jẹ́ wọ̀bìà o. Àwọn ọmọ ogun, wọ́n ní ètò oúnjẹ jíjẹ tó ní òdiwọ̀n. Nítorí náà, o gbọ́dọ̀ ṣàkóso lórí ara rẹ pẹ̀lú oúnjẹ fún àǹfààní ara rẹ. Kókó ọ̀rọ̀: ṣàkóso lórí oúnjẹ jíjẹ rẹ kí o bá lè mú àyànmọ́ rẹ ṣẹ. Ìjà sọ pé, bàbá mi, Olúwa ẹ fún mi ní oore ọ̀fẹ́ láti máa kó ara mi ní ìjánu ní àkókò tó yẹ kí n gbààwẹ̀. Oore ọ̀fẹ́ láti gbààwẹ̀ yọ̀ǹda. Jẹ́ kí n máa kó ara mi ní ìjánu. Ẹ̀mí wọ̀nbìlíkì wọ̀nbìà, Ọlọ́run jẹ́ kó jìnnà rere sí wa o. Kí a máa wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ yín ní gbogbo ìgbà. Kí a sì lè fi ara wa fún àwẹ̀ gbígbà. Ọlọ́run yóò sì ṣe fún wa ní orúkọ Jésù. Olúbùkọ́lá kò ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.